Jésù kú fún aráyé, ó kú fún mi pẹ̀lú. Oore ọ̀fẹ́ ṣá ní gbẹ́kẹ̀lé ní. Jésù kú fún aráyé, ó kú fún mi pẹ̀lú. Ó jẹ́ ìrọ̀mí láti wà lórí ètò wa Oore Ọ̀fẹ́ fún ìyípadà lẹ́ẹ̀kan sí ní ọjọ́ òní. Ẹ ṣé fún gbogbo ọkàn tí ó ń wò wá tí wọ́n sì ń gbọ́ wa ní gbogbo orígun mẹ́rin ìlú yìí àti ní ìpínlẹ̀ yìí. Ẹ ṣé tí ẹ ń pè wá tí ẹ sì ń bá wa sọ̀rọ̀ lórí ẹ̀rọ fóònù wa tí ẹ fi ń pè wá. Mo fẹ́ gbàgbọ́ pé ọ̀rọ̀ Ọlọ́run ti ràn yín lọ́wọ́ sẹ́yìn, yóò sì tún ràn yín lọ́wọ́ ní ọjọ́ òní. Ẹ jẹ́ kí a gbàdúrà. Olúwa yín lógo fún àánú yín tí ó pọ̀ bí yanrìn, tí ẹ̀ ń dàlù wá àti lé wa lọ́sàn àti lóru. Ẹ ṣé torí pé ẹ fi oore ọ̀fẹ́ yín gbé wa ró tí ẹ sì ń ṣàánú fún wa ní ìgbà gbogbo. Mo gbàdúrà pé kí ọ̀rọ̀ yín kí ó lè ràn wá lọ́wọ́ ní òní, kí n lè jẹ́ orísun ìbùkún fún gbogbo ọkàn tí yóò máa tẹ́tí sí mi. Gbàdúrà pé kí ẹ lè jẹ́ kí n lè ṣàlàyé ọ̀rọ̀ yìí ní ẹ̀kúnrẹ́rẹ́ fún àwọn ènìyàn kí ó sì lè ràn wọ́n lọ́wọ́ ní orúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Gàlátíà orí 6, wọ́n ka ẹsẹ̀ 5 àkọ́kọ́, wọ́n tún wá ka ẹsẹ̀ 9. Màá wá fi àwọn ẹsẹ̀ 5 àkọ́kọ́ yìí kọ́ wa lẹ́kọ̀ọ́ méjì àti ẹsẹ̀ 9 yìí láti kọ́ wa ní ẹ̀kọ́ kan. Bí ó sọ pé, ará, bí a tilẹ̀ mú ènìyàn nínú ìṣubú kan, kí ẹ̀yin tí ṣe ti ẹ̀mí kí ó mú irú ènìyàn bẹ́ẹ̀ bọ̀ sípò ní ẹ̀mí ìwà tútù, kí ìwọ tìkára rẹ máa kíyèsára kí a má bàa dán ìwọ náà wò pẹ̀lú. Ẹ máa ru ẹrù ọmọnìkejì yín kí ẹ sì fi bẹ́ẹ̀ mú òfin Kristi ṣẹ. Nítorí bí ènìyàn kan bá ń ro ara rẹ̀ sí ẹnìkan nígbà tí kò jẹ́ nǹkan, ó ń tan ara rẹ̀ jẹ. Ṣùgbọ́n kí olúkúlùkù kí ó yẹ iṣẹ́ ara rẹ̀ wò, nígbà náà ni yóò sì ní ohun ìṣògo nípa ti ara rẹ̀ nìkan, kì yóò sì ṣe nípa ti ọmọnìkejì rẹ̀. Ẹsẹ̀ 5 ní, nítorí olúkúlùkù ni yóò ru ẹrù ti ara rẹ̀. Ẹ ká bọ́ sí ẹsẹ̀ 9. Bẹ́ẹ̀ ni, ẹ má sì jẹ́ kí agara dá yín ní rere ṣe, nítorí àwa ó ka nígbà tí àkókò bá dé bí a kò bá ṣe àárẹ̀. Tí ẹ bá bi mí pé kí ni kókóró ìwàásù yìí, máa ní ẹ má sì jẹ́ kí agara dá yín ṣe ní rere ṣe. Ẹ má ṣe rere lọ, ẹ má jẹ́ ó sú yín. Olúwa dúpẹ́ fún ọ̀rọ̀ yín lẹ́ẹ̀kan sí. Ẹ lu ọ̀rọ̀ yín lẹ́ẹ̀kan sí, ẹ jọ̀ọ́. Jésù Olúwa wa, àmín. Ṣé ní àwọn ẹsẹ̀ bẹ́ẹ̀lì tí a kà yìí, ó fi hàn gbangba fún wa pé àwa nìkan kọ́ la wà láyé. Àwọn ẹlòmíràn tó wà nínú ayé yìí wọ́n nílò wa. Ní oríṣiríṣi ọ̀nà làwọn èèyàn sì gbà nílò wa. Ẹsẹ̀ kìíní yẹn ó fi yé wa pé tí a bá mú ènìyàn kan nínú ìṣubú, kí èyí tí ṣe ti ẹ̀mí kí ó mú irú ènìyàn bẹ́ẹ̀ bọ̀ sípò. Ènìyàn ẹlẹ́ran ara a máa kọsẹ̀. Ènìyàn ẹlẹ́ran ara wọn a máa ṣàṣìṣe. Ènìyàn ẹlẹ́ran ara wọn a máa ṣubú sínú ẹ̀ṣẹ̀. Bíbélì ní tó bá rírú ènìyàn bẹ́ẹ̀, ìwọ tó pẹ́ra lẹ́ni ẹ̀mí, kì í ṣe àkókò láti bẹ̀rẹ̀ sí fi ṣe ẹ̀yẹ. Kì í ṣe àkókò láti bẹ̀rẹ̀ sí sọ pé ó rárá ilé ẹ, ó mọ̀ tó ti ṣubú. Kì í ṣe àkókò láti bẹ̀rẹ̀ sí sọ pé ó rárá ilé ẹ, ó mọ̀ tó ti ṣe bó ṣe ń ṣe. Ọlọ́run mú. Kì í ṣe àkókò láti rẹ́rìn-ín. Tí ẹnikẹ́ni bá ṣubú, àkókò ni fún ọ láti bọ́ sẹ́nu iṣẹ́ láti ràn án lọ́wọ́ dìde. Ṣé rí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló ti ṣubú tí wọn ò rí èèyàn ràn lọ́wọ́. Mo rántí ní ọdún kan nígbà tí mo sì jẹ́ ọ̀dọ́ langba, wípé ọmọbìnrin kan ó ṣe àṣe kan, ó lóyún láì tí ì di pé ó wà nílé ọkọ. Gbogbo àwa tí a mọ̀
tá a jọ lọ sínú ìjọ kan náà ní àkókò náà ní ìlú náà a sá sẹ́yìn fún ni. Gbogbo ohun tá à ń ṣe náà ni pé àfẹ́ dàbí tiẹ̀, ṣùgbọ́n fi hàn pé a kì í ṣe ẹni ẹ̀mí, torí pé ojúṣe ẹni ẹ̀mí ni pé tí ẹnìkan bá ṣubú kí wọ́n ṣe kí ni o, kí wọ́n fà á dìde. Oríṣiríṣi ọ̀nà la lè gbà fà ènìyàn dìde, a lè gbàdúrà fún. Oríṣiríṣi ọ̀nà la lè fà ènìyàn dìde, a lè sọ fún pé wò ó arákùnrin mi, mò ń gbàdúrà fún ọ, mo sì mọ̀ pé nǹkan wọ̀nyí tó ń ṣẹlẹ̀ yìí Ọlọ́run yóò mú ọ làjá. Ó jẹ́ ohun ìbànújẹ́ pé láàrin àwọn ọmọ Ọlọ́run àwọn ènìyàn ìrànlọ́wọ́ tí wọ́n nílò láti dìde padà kúrò nínú ìṣubú wọn kì í rí gbà. Ó jẹ́ ohun tó máa ń jẹ́ ohun ìtìjú pátápátá, ohun ìtìjú pátápátá wípé àwọn ènìyàn wà nínú ìyọnu, àwa tá a sì pera wa lẹ́ni ẹ̀mí afàsẹ́yìn fún wọn. Ìgbà yẹn gan làwọn ènìyàn máa ń sá fún wọn jù, ìgbà yẹn gan làwọn ènìyàn kì í bá wọn wá ọ̀nà àbáyọ. Ó jẹ́ ohun ìbànújẹ́ pé a kò ní ìfẹ́ sí àti jẹ́ kí wọ́n bọ́ nínú wàhálà yẹn. Bíbélì ní ìwọ náà lè bá ààrẹ nínú irú ẹ̀ o. Má rò pé bóyá ò lè bá ààrẹ nínú irú ẹ̀. Jẹ́ ẹni tó ran ẹlòmíì lọ́wọ́, jẹ́ ẹni tó ń fa àwọn tó ti ṣubú dìde, jẹ́ orísun ìbùkún fún wọn. Má jẹ́ orísun ìpolongo ìròyìn ìbànújẹ́, má jẹ́ orísun ìpolongo ìròyìn tí kò dáa. Tí pásítọ̀ bá ṣubú, ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ọmọ ìjọ lè máa bá wọn fa wàhálà. Bóyá ẹ má gbàgbé pé omi ara àtẹ̀jẹ̀ ara náà wà lára tàwọn náà, báwọn náà ní iṣan, ènìyàn ni wọ́n bíi tiyín. Tẹ́ bá wá tiraka ti ràn lọ́wọ́ tí wọn ò fẹ́ ìrànlọ́wọ́ ó yàtọ̀, ṣùgbọ́n pé wọ́n nílò ìrànlọ́wọ́ ẹ ràn wọ́n lọ́wọ́ yẹn kò dáa. Ó jẹ́ nǹkan àkọ́kọ́ tí mo fẹ́ ká kọ́ nínú ẹsẹ̀ Bíbélì. Nǹkan kejì wà rèé, Bíbélì sọ ní ẹsẹ̀ kejì pé ẹ máa ru ẹrù ọmọnìkejì yín, kí ẹ sì fi bẹ́ẹ̀ mú òfin Kristi ṣẹ. Ẹ wá wo ẹsẹ̀ 5. Bíbélì wá sọ pé nítorí olúkúlùkù ni yóò ru ẹrù ti ara rẹ̀. Nínú ẹsẹ̀ 5 àti kejì èwo ló ṣáájú? Ẹsẹ̀ 5. Ṣé rí òfin pé tí náà bá jómi tó bá jọ́mọ ẹni tára ní làkọ́ ọgbọ̀n yẹn kò sínú Bíbélì o. Kí a tó máa gbé àjàgà tara wa rọ̀, ohun tí ọ̀rọ̀ Ọlọ́run kọ́ wa náà ni pé ká gbé àjàgà tẹlòmíì, ká ru ẹrù tẹlòmíì. Ṣé wá rí òtítọ́ tí kò yí ọ̀pọ̀lọpọ̀ wa ni pé tí a bá pé 10 nínú yàrá kan, tí kálukú bá rẹ ẹrù tiẹ̀ kì í sábà rọrùn. Bíi pé èèyàn kan bá àwọn 9 bá ẹnìkan gbé tiẹ̀, ìrọ̀rùn ni ó bọ̀ sí. Tí àwọn 9 yòókù náà tó bá ẹlòmíì gbé tiẹ̀, téèyàn 7 tó bá ẹnìkan gbé tiẹ̀, nígbà tí wọ́n bá bẹ̀rẹ̀ sí gbé díẹ̀díẹ̀ ní ríran ara wọn lọ́wọ́, ẹ̀yin ó rí pé yóò bọ̀ sí ojú pé òun tọ̀hún àjàgà yẹn yóò tètè fúyẹ́ lára rẹ̀. Ṣùgbọ́n ìgbàgbọ́ ayé òde òní ni pé èmi, ọmọ mi, ìyàwó mi, ìdílé mi, ó tán. Irú ìgbàgbọ́ tí Kristi kọ́ wa kọ́ yìí, ó ní ká bá ru ẹrù ọmọlàkejì, ó ní níṣe là ń mú òfin Kristi ṣẹ. Òfin Kristi ni pé fẹ́ràn ọmọlàkejì rẹ gẹ́gẹ́ bí kíni o, ara rẹ. Ìjọ́ tí ọkùnrin ará Samaria yẹn ó ń lọ ìrìn àjò ni, ló pàdé ọkùnrin tí ó bọ́ sọ́wọ́ àwọn alọ́ṣà. Kò sọ pé mo níbi tí mo ń lọ mò ń kánjú, ó ràn lọ́wọ́. Nígbà ògbé débi tí ó yẹ pé ó ti mọ̀ pé ní ìsìn kò lè kú, wọ́n bá ń bójútó tí tóun ó fi dé ló tó bá bọ́nà rẹ̀ lọ. Òfin Kristi ni pé ràn ọmọlàkejì lọ́wọ́. Ìgbọ́n jà bí pé ó jẹ́ ìbànújẹ́ pé a ò ní ìfẹ́ láti ràn ọmọlàkejì lọ́wọ́. Kò wù wá láti ràn ọmọlàkejì lọ́wọ́ mọ́. Èmi ò lè jẹ́ kó ré di bí o, èmi ò lè ṣe o, tí bá ràn lọ́wọ́ ní ìsìnkí ni ó dà. Ìyìn sọ pé nílé ìwòsàn tó wà yẹn wípé o ò lówó tí wọ́n náà fẹ́ san o. Ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ọgbà change kan kù tó lè tún fi ran ẹlòmíì tó tẹ́ pé kò tí ì rówó san. Àwọn nǹkan kan wà tẹ́ pé ẹlòmíì ó lókun ilé ìwòsàn nígbà tára rẹ̀ bá yá tán tẹ́ pé yóò tún kó lọ lé ni, tí ó fẹ́ lọ máa tún gbomi lé ni.
ò lọ gbomi mọ́, omi tó kù nǹkan ló fẹ́ lò míì, glove ọwọ́ ẹ tún kó lọ lé. Jẹ́ orísun ìbùkún, jẹ́ orísun ìbùkún. Bíbélì ni ẹ máa rú ẹrù ọmọlàkejì yín. Torí jọ́ mi ti ń bá nílò rẹ̀, ṣé ojoojúmọ́ ló ń bẹ lọ́hùn kó máa lọ ilé ìwòsàn ni? Jẹ́ orísun ìbùkún, ràn ọmọlàkejì lọ́wọ́. A kì í ran ẹlòmíì lọ́wọ́. Ó ti sọ orílẹ̀-èdè wa di orílẹ̀-èdè mọ́tara ẹni nìkan. Ó ti sọ ọ̀pọ̀lọpọ̀ àwa onígbàgbọ́ di ẹni mọ́tara ẹni nìkan. Tó o bá ti ní ẹni tó ràn lọ́wọ́, o mú òfin Kristi ṣẹ. Níbi iṣẹ́ rẹ wọ́n ti mọ̀ pé o ò lè ran ẹnìkankan lọ́wọ́, bó o gbóúnjẹ lọ o ò ní fẹ́ lòmíì jẹ, àdájẹ ni. O ti kọ́ àwọn ọmọ rẹ gan kí wọ́n má ran ẹlòmíì lọ́wọ́. Súwìtì ń bẹ́nu ẹrù síbikíbi 3, oúnjẹ tún wà ń bẹ̀, júùsì wà ń bẹ̀. Ẹ kọ́ àwọn ọmọ yín pé tí ẹ wo ẹni tí ò ní kó fún nìkan. Níjọ́ ló ran ẹlòmíì lọ́wọ́ kàn yín. Ọlọ́run retí pé kó máa ran ẹlòmíì lọ́wọ́. Ṣé kí mo lè tẹ̀síwájú nínú ọ̀rọ̀ Ọlọ́run? Ẹsẹ̀ 9 yẹn ó wà lágbára púpọ̀. Ó ní ẹ má sì ṣe jẹ́ kí agara dá wa ní rere ìṣe. Agara, ó ní ká má jẹ́ ó dá wa ní rere ìṣe. Mo mọ arákùnrin kan dáadáa, ẹni tó súnmọ́ mi púpọ̀ tá a ti jọ gbé rí ni. Tó ń ṣiṣẹ́ nílé iṣẹ́ kan tó yẹ pé tá má ti lo mọ́tò fún ọdún 2, lẹ́yìn ọdún 2 yẹn wọ́n ó gbé mọ́tò yẹn bùn yẹn pé kó máa gbére lé ni. Wọ́n pẹ́ kán tó gbé mọ́tò fún un, ṣùgbọ́n lójú ẹsẹ̀ tán gbé mọ́tò yẹn fún un, ó ń lò tó ń bójú tó dáadáa. Ó lò ó tó bójú tó mọ́tò yẹn dáadáa. Torí pé gbogbo ọkàn rẹ̀ ni pé níjọ́ kan mọ́tò yóò di tèmi. Lẹ́yìn ọdún kan tó ti bẹ̀rẹ̀ sí lo mọ́tò náà, tó kù oṣù díẹ̀ tí mọ́tò yẹn ó di tiẹ̀, nọ́mbà ṣòfin pé rárá wọn ò ní ṣe bá mọ́. Ọ̀rẹ́ mi tó jẹ́ arákùnrin mi yìí kò sì ṣe ohunkóhun, kò bìkítà láti tọ́jú mọ́tò náà mọ́. Ó kàn bẹ̀rẹ̀ sí kò bójú tó mọ́tò yẹn bí ṣe máa bójú tó mọ́. Tí nǹkan bá ṣe yóò ní wọn kò ní pẹ́ gba nǹkan wọn káwọn náà tọ́jú ẹ̀. Níjọ́ kan ló bá pàdé ẹni tó jẹ́ olórí pátápátá nílé iṣẹ́ náà. Olórí pátápátá náà wá ń béèrè lọ́wọ́ rẹ̀ pé bóò ní iṣẹ́ òun lọ dáadáa. Olórí pátápátá sọ pé ǹjẹ́ wọ́n látìgbà tó tiẹ̀ ti délé iṣẹ́ ǹjẹ́ o tiẹ̀ ti gba mọ́tò tó yẹ pé yóò di tiẹ̀? Ó ní ọkọ̀ kan wà lọ́wọ́ òun ṣùgbọ́n òun ò ní pẹ́ dá padà. Ọ̀túnla ló yẹ kó ń gbé padà wá. Olórí pátápátá ní má yọra rẹ lẹ́nu, èmi mo nílé iṣẹ́, ìyìn sọ fún wọn pé wọ́n gbé mọ́tò fún wọn. Kó tó délé níjọ́ náà, ìwé ti wọlé wípé ọkọ̀ yìí a ti fún ọ. Kò tí ẹ fọkàn sí tẹ́lẹ̀, ṣùgbọ́n ṣé ẹ mọ̀ pé nígbà tọ́kọ̀ yẹn ti bẹ̀rẹ̀ sí bàjẹ́ kò tún ṣe mọ́. Kéékèèké tó wá ń bàjẹ́ yẹn tí ò tún ṣe mọ́ yẹn, ó ti bà ọ̀pọ̀lọpọ̀ nǹkan jẹ́. Owó tó ná lérí títún ọkọ̀ yẹn ṣe láti gbé padà dìde ó pọ̀ lọ́pọ̀lọpọ̀. Ṣé ẹ mọ̀ rí tí ó fi di èrò báwọn? Gbígbé dìde ọ̀hún gan ojú àpá kò jojú ara mọ́. Ìdí tí nǹkan fi di báwọn mọ́ lọ́wọ́ ni pé agara dá ní rere ṣe. Ó sú pé mo ti ń ṣe dáadáa, ìní ṣe dáadáa mọ́. Kí ni ìdí tí agara fi dáwọ́ ọ̀rẹ́ mi? Wọn ò kí ọ kú iṣẹ́, torí ẹ̀ ló fi lè ò ṣe mọ́. Wọn ò pàtẹ́wọ́ fún ọ. Mo jẹ́ ti gbọ́ nípa àtijọ́ kan táwọn obìnrin tí wọ́n dáná fún ètò pàtàkì kan
tí wọ́n á kọ orúkọ gbogbo àwọn tó dáná láti lọ kí wọn pé ẹ kú iṣẹ́, àlùfáà wa fo ojú fojú ó ṣe èṣì, kì í ṣe pé ó mọ̀ọ́mọ̀ fo orúkọ ẹnìkan. Arábìnrin náà má bínú o. Nínú kọ́lọ̀ ti kí ọkú iṣẹ́ àti kéèyàn ti kí ọkú iṣẹ́, ta ló fẹ́? Òun ò tún bá wọn kó pamọ́, wọn dárúkọ òun, wọn kọ orúkọ òun. Àlùfáà sì tún ṣàlàyé fún pé èmi ni mo ṣàṣìṣe. Kò gbà. Ó bínú púpọ̀. Ṣé n tó wá tẹ́lẹ̀ tó fi kópa nu kí wọ́n lè kí kúṣẹ́? Ṣé n tó wá tẹ́lẹ̀ tó fi kópa ni kí wọ́n lè kí pé òun ṣe dáadáa? A nílò láti wá sójú pé bóyá mi ni kí ní ìjámọ́ lọ́wọ́ àbẹ́mi kọ́, bóyá mi ni gboríyìn rẹ̀ àbẹ́mi kọ́. Ohun tó yẹ kí n ṣe gangan òun náà ní mọ̀ ṣe. Bó jẹ́ kí n ṣe ojú ni wọ́n ṣe máa ṣe, bó jẹ́ kí n ṣe ojú olótìtọ́ ni wọ́n ṣe ojú olótìtọ́. Bóyá àwọn èèyàn kí mi kú ṣáàbí wọn kí mi. Tí àwùjọ wa kú fún ní ayé òde òní, ó ní pé àwọn ẹni tí ó kí wa kú ṣẹ́. Ọ̀rẹ́ mi pátì má jẹ́ oṣù ọ, àkókò tó jèrè ń bọ̀. Ọ̀pọ̀lọpọ̀ oore la máa ń ṣe fún ènìyàn kúkúrú tó yẹ pé ọ̀dọ̀ èèyàn gíga láti gbà á. Ọ̀pọ̀lọpọ̀ oore la máa ń ṣe fún ènìyàn dúdú tó yẹ pé ènìyàn funfun ni yóò san fún wa. Ṣùgbọ́n tiwa ni pé gbogbo ohun tọ́lọ́run pa láṣẹ fún wa ni pé ká má jẹ́ kí agara dá wa. Má jẹ́ oṣù ọ. Ó tiẹ̀ ti sú mi. Má jẹ́ oṣù ọ. Kí ni ìjì kò fi gbọ́dọ̀ sú ọ? Ìjọ́rọ̀ rẹ sú Jésù bí? Bàbá kò sú Jésù, màmá kò sú Jésù. Tí Jésù bá wo ìwà wa, kò yẹ kó ṣe wá lóore kankan mọ́. Bíbélì wípé tí a bá ń ṣàmì ẹ̀ṣẹ̀, ta ló lè dúró? Kò sí. Tí Jésù bá wo àìṣòtítọ́ wa, kò yẹ kó jẹ́ olótìtọ́ sí wa. Tí Jésù bá wo àìṣedédé wa, kò yẹ kó bá ṣe dédé pẹ̀lú wa. Tí Jésù tó bá wo bí a ṣe máa ronú lòdì, ó yẹ kó máa ṣe lòdì sí wa ni. Ṣùgbọ́n Jésù ó jẹ́ olùtọ́ sí wa, ó ń ṣe dédé pẹ̀lú wa, ó ràn wá lọ́wọ́ ní òrèkóòrè, kò sígbà tá a wá sọ́dọ̀ rẹ̀ tí ò tẹ́wọ́ gbà á padà. Kí nìdí tí a fi gbọ́dọ̀ tẹ̀síwájú láti máa ṣe rere? Ìdí ni pé a ò mọ àkókò tá ó kéré. Ẹni tí ó fún wa lérè ó mọ àkókò yẹn, ṣùgbọ́n àwa fúnra wa a ò ṣe kí ni o, a ò mọ̀. Mo ní kò sú Jésù. Ìkejì náà ni pé àwa gan a ò ṣe kí ni o, a ò mọ àkókò tá ó kéré. Ẹ má sì jẹ́ kí agara dá yín ní rere ṣe, nítorí àwa ó ka nígbà tí àkókò bá ṣe kí ni o, bá dé. Àkókò wo ni? Àkókò wà fún ìkórè fa. Ìgbọ́n lọ́pọ̀lọpọ̀ gbà èrè rere tá ń ṣe yìí, a ò mọ àkókò rẹ̀. A ò mọ̀ rárá. A mọ̀ bá àárọ̀ ni, a mọ̀ bá sán ni, a mọ̀ bá lẹ́ni. Èmi ò wá mọ̀ bóyá èrè ọ̀hún, bóyá láyé ni àbí lọ́run. Ìgbọ́n tí mo dá mi lójú ni pé bílì ni a ó kórè. Kò sóhun tá a ṣe tí kò lérè. Ìwé Ìfihàn orí 1, orí 22. Ìwé Ìfihàn orí 22. Ọ̀rọ̀ Ọlọ́run fi yé wa ní ẹsẹ̀ 11 àti 12 pé ẹni tí ṣe aláìṣòótọ́ kí ó máa ṣe aláìṣòótọ́ ǹṣó, àti ẹni tí ṣe ẹlẹ́gbin kí ó máa ṣe ẹlẹ́gbin ǹṣó, àti ẹni tí ṣe olódodo kí ó máa ṣe olódodo ǹṣó, àti ẹni tí ṣe mímọ́ kí ó máa ṣe mímọ́ ǹṣó. Kíyèsí, èmi ń bọ̀ kánkán, èrè mi sì ṣe kí ni, ń bẹ pẹ̀lú mi láti san fún olúkúlùkù gẹ́gẹ́ bí iṣẹ́ rẹ̀ yóò ti rí. Ọlọ́run wa ó máa ń fúnyàn lérè. Èmi ò mọ̀ gbàgbọ́ tí àkókò yẹn ó tó. Èmi ò mọ̀ bóyá òní ni
àbọ́là. Ìgbà ọ̀pọ̀lọpọ̀ wa láti súnmọ́ àti gbèrè báyìí, ìjọ náà gan la padà sẹ́yìn pa àṣẹ wọn. Ọ̀pọ̀lọpọ̀ wa láti súnmọ́ àti tẹ̀síwájú ẹ̀, ìgbà náà gan la lọ kọsẹ̀ bọ́ nǹkan míì àti jẹ́ kágara dá wa. Ọlọ́run ní kẹ́ ẹ má jẹ́ kágara dá yín. Ẹ má ṣe jẹ́ kí agara dá yín ní rere ṣe. Ẹ má ṣe jẹ́ kí agara dá yín ní rere ṣe. Ẹ má ṣe jẹ́ kí agara dá yín ní rere ṣe. Tó bá jẹ́ lówùúrọ̀ ni ẹ ṣe rere. Tó bá jẹ́ lọ́sàn-án ni ẹ ṣe rere. Tó bá jẹ́ ọ̀ṣálẹ́ ni ẹ ṣe rere. Ní ìgbàkúgbà ní ibikíbi tí ẹ bá ti bára yín ẹ jẹ́ máa ṣe rere. Kò ń ṣe ohun tó bójú mu ká ṣe rere díẹ̀ ká ṣe bí díẹ̀. Ọlọ́run fẹ́ ká tẹ̀síwájú ní rere ṣe ni. Torí pé ó ti ní ètò fún èmi àti yín. Kò sí ní tó pamọ́ lójú Olúwa, ó rí dáadáa. Ní àkókò a ó kà tí kò bá sú wa. Jẹ́ kí n tún sọ fún ọ dáadáa. Ayé tó wà nítorí àwọn ènìyàn l'Ọlọ́run ṣe fi ọ́ lẹ̀ sáyé kó lè jórísun ìbùkún fún wọn. Ronú sẹ́ni tó ti ṣubú yẹn tó ti bá wọn gàn. Ronú sẹ́ni tó ti ṣubú yẹn tó ti bá wọn pàtì. Ronú sẹ́ni tó ti ṣubú yẹn tó ti wò pé kò sí nǹkan tí mo fẹ́ ṣe sọ́wọ́ rẹ̀ pé o fi mí lẹ̀ jàre. Kó o sì ṣe gbogbo ipá rẹ̀ láti ràn án lọ́wọ́. Gbé dìde. Ọlọ́run fẹ́ kó o gbé dìde níṣẹ́. Má bá wọn dúró sí ibùjókòó àwọn ẹlẹ́gàn. Nǹkan kejì ni pé ẹrù ọmọlàkejì ẹ jẹ́ ká máa bá wọn gbé. Ó ní pásọ̀ kí lẹ̀ ń wí yìí? Kó o tó gbàdúrà fúnra rẹ kọ́kọ́ gbàdúrà fẹ́ lómi. Nítorí máa ń sún mi lọ́rọ̀ àwọn ìsìn wa tá a máa ń ṣe ní a ó ti gbàdúrà láti ìṣòro aago 12 táwọn tọ́pọ̀lọpọ̀ yín máa ń ṣe. Ẹ ti gbàdúrà láti aago 12 tí ìdágo 4 àbọ̀ sí aago 5 kọjá díẹ̀. Nígbà bá ti pé ìsìn ó parí láago 5 àbọ̀ wọ́n wà ní kẹ́ gbàdúrà ẹ wà gbàdúrà ìṣẹ́jú kan fún orílẹ̀-èdè Nàìjíríà ó sì fẹ́ kí Nàìjíríà ó dáa. Kìrìtà fi bí 30 ìṣẹ́jú gbàdúrà fún orílẹ̀-èdè yìí. Ọmọ yà mí lẹ́nu ẹ tún fi ìṣẹ́jú kan gbàdúrà fún pásítọ̀ yín. Tí nǹkan bá wá ṣẹlẹ̀ sí ẹ ló ṣubú. Ìwọ ló sì kọ́kọ́ pàtàn. Ìwọ ló kọ́kọ́ bá wọn polongo rẹ̀. Ẹ máa ru ẹrù ọmọnìkejì. Nǹkan kẹta tó ṣe pàtàkì ni pé ẹ má jẹ́ kí agara kó ṣe kíni kó dá ẹni rere ṣe. Ṣé rí gbogbo rere tá a bá ṣe ló lérè. Ṣùgbọ́n ẹ jẹ́ kí n tún rán wa létí o. Ṣíṣe rere kọ́ ni ó mú wa déjọba ọ̀run o. Ohun tó mú wa déjọba ọ̀run ó ní gbígbà Jésù. Ṣùgbọ́n ẹni tó bá ti ṣe rere ó ní èrè láyé yìí ó tún ní níjọba ọ̀run. Òun Jésù sọ pé kíyèsí èmi bọ̀ kankan èrè mi sì ṣe kíni bẹ pẹ̀lú mi láti san fólúkúlùkù gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ rẹ̀ yóò ti rí bó lè yóò ṣe wọ̀jọba ọ̀run. Ọ̀run pé kéèyàn gba Jésù Kristi lólùgbàlà. Èèyàn gbọ́dọ̀ mọ̀ pé ẹlẹ́ṣẹ̀ lòun. Nínú ẹ̀ṣẹ̀ àti àìṣedéédé náà lóyún wa. Àjogún àkó ẹ̀ṣẹ̀ lára bàbá ńlá wa Ádámù àti Éfà ni. Ṣùgbọ́n Ọlọ́run fẹ́ràn wa tó bẹ́ẹ̀ tó rán Jésù Kristi sí wa láti kú fún ẹ̀ṣẹ̀ wa. Àsín níjọ́ kẹta ó jí dìde. Ikú sísí àtàjíǹde rẹ̀ yẹn ó ra ìyà ẹ̀nípẹ̀kún fún ẹ̀mí àti yín lọ́fẹ̀ẹ́. Kẹ́nikẹ́ni tí ó bá gbà á gbọ́ kó má bàa ṣègbé kò kí lè ní ìyà ẹ̀nípẹ̀kún. Torí ikú lè rí ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n ẹ̀bùn ọ̀fẹ́ Ọlọ́run ní iye tí kò ní pẹ̀kún nínú Kristi Jésù Olúwa wa. Kò sí nínú ìjọ kò sí nínú iṣẹ́ rere o. Ìyà ẹ̀nípẹ̀kún ẹ̀bùn ọ̀fẹ́ ni. Tó o bá ti gba Jésù lónìí o sì lè gba Jésù lónìí kó o lè ní ìyà ẹ̀nípẹ̀kún yìí. Bó o sì ṣe lè ní náà ni pé kó o pè é sínú ọkàn rẹ. Gba Jésù Olúwa gbọ́ bí ní a ó sì gbà ọ́ là. Kó o fọkàn rẹ kúrò nínú iṣẹ́ rere pé iṣẹ́ rere ni ó mú ọ dọ́run. Kò sí iye ìtọrẹ àánú tó lè ṣe tó lè mú ọ dọ́run. Kò sí iye òfin mẹ́wàá tó lè wà tó lè pamọ́ tó lè mú ọ dọ́run. Kò sí iye ìfèdèfọ̀ tó lè ṣe tó lè mú ọ dọ́run. Gba Jésù gbọ́. Jésù wípé èmi ni ọ̀nà òtítọ́ àti ìyè. Kò sẹ́ni tó lè wá sọ́dọ̀ bàbá bí kò ṣe nípasẹ̀ mi. Tó o bá ti gba Jésù gbọ́ ó di ọmọ Ọlọ́run. Ó sì ní lọ sọ́run àpáàdì mọ́.
ṣé o ṣetán láti gba Jésù gbọ́? Pé Jésù sọ́kàn rẹ̀. Ní Jésù ṣàánú mi. Mo mọ̀ pé mo jẹ̀bi ikú ọ̀run àpáàdì. Jésù wá sínú ọkàn mi. Kí o sì gbà mí là. Mo gbàgbọ́ gẹ́gẹ́ bí ọ̀nà kan ṣoṣo sí ìjọba ọ̀run. Jésù mo dúpẹ́ torí pé o ti gbà mí là. Jésù Olúwa wa. Àmín. Ṣé o ti gba Jésù gbọ́? Ṣé o rántí ẹni yẹn tó gbọ́dọ̀ ràn lọ́wọ́ láti gbé dìde? Ṣé o rántí ẹni yẹn tó gbọ́dọ̀ ràn lọ́wọ́ láti bá ru ẹrù rẹ̀? Ṣé o rántí ẹni yẹn tó ti sọ pé ìtún ràn lọ́wọ́ mọ́, má jẹ́ ká gara dá ọ ní rere ṣe, tẹ̀síwájú ní rere ṣe? Bóyá ní ìbéèrè tí kò yé yín àbí ẹ fẹ́ láti kọ́ ẹ̀kọ́ Bíbélì sí, ẹ pè wá lórí 07038085652 07038085652. Wọ́n ti fi àwọn nọ́mbà yìí sórí afẹ́fẹ́ 07087682122 07087682122 tàbí 07055307492 07055307492. Èyí tí mo pè ká yẹn ò ní WhatsApp nọ́mbà wa. Ẹ ṣé tẹ́ tẹ́tí sí ètò yìí. Olúwa yóò máa bùkún yín. Ó dàbọ̀. Oore ọ̀fẹ́ òun àdùn nílé tiwa, gbọ̀ngbọ̀n rẹ̀ yóò gba ọ̀run kan, ayé ò gbọ́ pẹ̀lú. Oore ọ̀fẹ́ ṣá ní gbẹ́kẹ̀lé mi. Jésù kú fún aráyé, ó kú fún mi pẹ̀lú. Oore ọ̀fẹ́ ṣá.